Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment and share this program. Ẹ̀yin tèmi, oríṣiríṣi la máa rí lórí social media. Èwo nu yín ló tún fi àáké ṣàgbẹ́rẹ́ fún yàn? Hey, Ọlọ́run, Baba Mohbad, ṣe rí confession tá à ń rí lórí online. Sí kan náà ọmọ ọ̀dọ́ yín jáde wípé àáké lẹ fi ṣáwọn onígbẹ́rẹ́ 21. Bó mo bá ẹ kọ́kọ́ wá sí báyìí náà, ṣé ẹ ti sin Mohbad? Number one, justice for Mohbad, àárí nǹkan kan, àgbọ́n nǹkan kan. Òkú ọmọ yẹn ibo ló wà? Ṣé fi ṣògùn owó ni? Because àbógun òkìkí lẹ fi ṣe. Ẹ̀yin fi àáké ṣáyàn nígbẹ́rẹ́ 21 bàbá Mohbad. A kàn ń wò pé kinní kan ṣe kinní kan. Ìkà níyìn o. Ọmọ yẹn ó ń rọ̀tì sí mọ́ṣúárì, ó máa lọ sí third year. Ẹ̀sìn DNA tẹ́ kígbe wọ́n sọ pé kẹ́ wá ṣe ń sá káàkiri ni. Bàbá Mohbad, ṣé dandan ni? Ṣé Jésù ò pè yín? Jésù ò pè yín. Torí pé ọmọdé yìí ti kú náà lẹ opportunity yẹn lẹ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òjijì. Tí Jésù bá wá gbé yín, ṣé babaláwo tún náà tún pè yín fún ni? Tẹ́ tún sín gbẹ́rẹ́ inú ìjọ. Oríṣiríṣi la máa gbọ́ lórí social media yìí. Àbí kì í ṣe ẹnu ọmọ ọ̀jọ́ yín ló fi wá confess ẹ̀ wípé ṣáwọn onígbẹ́rẹ́ 21 láì ṣe babaláwo. Ẹ̀yin gbogbogbò ẹ̀yin lẹ́jú àdó sínú bẹ̀ẹ́ kì í ṣe Mohbad, kì í ṣe Wùmí. Bàbá Mohbad, oríṣiríṣi nǹkan tá à ń gbọ́n pa yín. Mo wá sọ pé mi ì fẹ́ ṣe show yín because mi ò tiẹ̀ fẹ́ fún yín ní time of day. What the time anybody? I swear, what the time anybody? Ètò ló ń ṣáyàn nígbẹ́rẹ́ nínú ìjọ. Ẹgbẹ̀jì gidi ni o. Ẹ kàn máa kó sí funfun èèyàn tó bá ti rí yín, wọ́n máa rò pé èèyàn rí yàn. Ẹgbẹ̀jì ni àwájọ tí justice for Mohbad tó fi ń dàrú. Wọ́n lé ẹ̀yin náà kó gbogbo owó bẹ̀ fún. Wọ́n lé ẹ̀yin lẹ gba gbogbo owó bẹ̀ lọ́wọ́ wọn náà. Bàbá Mohbad, ewu ní ká pè yín sí ìbá ìkú tí ẹ jẹ́ wa mọ́. Bá ṣe ń bọ yín lọ́wọ́ lẹ́ẹ̀bọ́ òkà, ẹ ṣàlọ́ sí ọmọ ọlọ́mọ. Ilé ìtẹ́ lò lára ẹ ti tó. Tó máa lọ wo gbogbo báyìí tó bá ṣí gbogbo ara ẹ máa rí pé àwọn part kan tí wọ́n máa miss. Ẹ lọ sin ọmọ ọlọ́mọ kẹ́ kó ṣì kúrò. I must be a pastor by force. Ẹ dẹ̀ jẹ́ pastor nìyẹn, Ọlọ́run fi hàn yín pé wọn yín máa kú. Gbogbo nǹkan lẹ̀ kí ń rí. Àtùpà ò kí ń rí ìdí ara ẹ̀, ìdí onídìí ló máa ń tú. Ó ga o, you are so shameless o, Baba Mohbad. I swear, ẹ ní iota of shame at all. Bó ṣe ń drag yín lọ́la yẹn deserve well. I swear. Kí ló máa ń ṣe yín náà? Ẹ̀yin ní lẹ́yìn, ẹ̀yin ní lọ́la ni. Nígbà ó ti dọ̀rọ̀ pé ẹ ti máa gbẹ́bọ náà o. Bájọ tí àwọn Bukky Jesse àtọ́jú owó àtẹ̀yìn owó wọn rérè wọn rí nǹkan kan mú jáde ń bẹ́. Ẹ ti máa fògùn bá wọn sọ̀rọ̀ pé kán kó wọ̀n fún yín. Ìkà ni yín bó ṣe ń pè yín. Ìwọ́jọ́ tí Yèyé Kúdí tó ń ṣe ṣóò fún yín tó ń bojú yín jẹ́ yẹn. Èmi rò pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Àṣẹ ìkà ni yín lóòótọ́. Àṣírí díẹ̀díẹ̀ tó ń tú jáde nìyẹn nípa yín. Àánú yín ò ṣe mí. Kó ẹ̀gbẹ́ yìí lè máa kàbùkù. Ìgbà tọ́rọ̀ Mohbad ṣẹlẹ̀ tí gbogbo èèyàn sọ pé bàbá dáadáa ni ìyá Mohbad ní wèrè kíníkan ibi báyìí la màláwa táwọn rí bàbá Mohbad tó ń gba wájú tó ń gbẹ̀yìn. Ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ní ó ṣe kíní tẹ́ máa sùn sórí bẹ́ẹ̀ tẹ́ máa sùn sínú òjò. Àṣeyàn burúkú ni yín. Ìwà ló ń fi àdá kọ ìlà 21 síyàn lò. Ẹjọ́ ogun kí nìyẹn? Ṣé oògùn ìsọ̀yè lẹ́fẹ́ ṣe ni àbí kí ni? Láì ṣe babaláwo. Ogun ìsọ̀yè àbí oògùn kí ni? Kò kú mọ́. Ẹ̀yin rí oògùn kò kú mọ́ fún yàn ẹ lè fọmọ tẹ́ ẹ bí. Bàbá Mohbad, ìkà ni o. Ẹ jẹ́ lọ sin òkú ọmọ yẹn kẹ́ jẹ́ kí gbogbo eléyìí tó ń because tí gbogbo kíní yìí bá tún bẹ̀rẹ̀ sí kíní ìṣẹ́ bẹ̀rẹ̀ sí ń jáde ní àṣírí ìṣẹ́ bẹ̀rẹ̀ sí ń tú ni o. Tán bá tú àṣírí yín tán lórí social media ẹ wo ẹ̀ ní láìka ara yín. Ìyẹn àgbà òṣì àgbà játijàti. Àtijọ́ àti mu náà lẹ bá lórí social media. Ọmọ yín kú tán ìgbà yẹn lẹ̀ ń wògo kiri. Ògo ọjọ́ alẹ́, ògo tó ti sọnù. Ògo ọjọ́ alẹ́, ògo tó ti sọnù. Bẹ́ẹ̀ ni ìgbà tó kú tán kò ṣe nǹkan kan fún mi o. Kò ṣe nǹkan kan, nǹkan tó kọ̀ tẹ̀ kọ́kọ́ bí mi nínú yẹn pé kí ló ń ṣe máa yẹn. Ọmọ kú tó dá ìkù the first interview kò rántí mi, kò ṣe nǹkan kan fún mi, kò ṣe léè fún mi, kò ṣe gbà fún mi. Nǹkan tẹ́ ń sọ nìyẹn. Ètò ìbìkítà fọmọ yẹn. Ọmọ yẹn tún kú tó ti wà mọ́ṣúárì kan sí wọ́n ti ra pósí wọ́n ti ra gbogbo ẹ̀. Ìgbà kan sí náà ni. Tó bá mú yín dáadáa wọ́n máa wò bẹ́ẹ̀ fọmọ yẹn ṣe nǹkan ni.
ẹ fi Wùmí gbọ́mọ ẹ sáré gbọ́mọ ẹ jìnnà má jẹ́ dúró sọ́dọ̀ bàbá Mohbad. Ọmọ tó kú yẹn tá bá mú bàbá Mohbad dáadáa ó fi ń ṣe nǹkan ni, ó ti lè fẹ́ yọ páàtì ẹ̀ tán. Ẹ̀yin àgbà játijàti ṣé dododo ni kí gbogbo yín pé Jésù kẹ́ fi parọ́ ni kẹ́ fi jẹun ni na by force? Ṣé by force ni kẹ́ pé orúkọ Jésù kẹ́ fi jalè ni? Jésù gan kú sùúrù. Ìwọ ni ó ṣáyàn ní gbẹ́rẹ́. Báwo ni odidi pásítọ̀ ṣe máa sín gbẹ́rẹ́ inú ìjọ? Mi ò tẹ̀ rí yín blame àwọn ọ̀dẹ́ náà tó máa wúlú bàbá Mohbad tó máa lọ máa kúnlẹ̀ sábẹ́ ẹ̀ náà ni. Ṣé bàbá Mohbad ní ànáìtì lódìdí ọmọ ológo fò ṣánlẹ̀ tó kú wọn lọ́wọ́? Ànáìtì ò lè sọ fún pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ kó ṣe eré kó ṣe lé kó má ba lò. Àbáàrí Abraham ni. Ẹ̀yin lọ ń kúnlẹ̀ sábẹ́ bàbá Mohbad ó ń fi àáké ń fi ń ṣayín gbẹ́rẹ́. Wọ́n pé bàbá yẹn is so desperate. Èèyàn tó jẹ́ pé òkú ọmọ ẹ̀ ló fi ń tọrọ bárà. He's so desperate, he can use anybody. Ó máa sin láàyè sínú ìjọ yẹn ni. He's desperate for fame and everything. He's hungry for fame. Ògo ọmọ tó jẹ́ pé ọmọ kú tán gbogbo aṣọ ọmọ ẹ̀ ló ń wọ̀ to brag. Kì í ṣe pé ó wọ̀ ọ́ to sóbà o. Ó wọ̀ ọ́ to brag. Ó wọ̀ ọ́ to ṣe kinní. Olè ẹ ti rí tẹ́ bá rójú ẹ̀wọ̀n kò olè ní ogún ló ń jà fún. Díẹ̀ nìyẹn torí pé ó fẹ́ bá Liam pín ogún náà ni. Kì í ṣe pé ó nífẹ̀ẹ́ Mohbad débẹ̀. Torí pé ó fẹ́ bá Liam ó fẹ́ bá pín ogún náà ni. Ó ga o mo bá wí o ẹlòmíì tí ò bá tí kàgbákò lẹ́nu kúnlẹ̀ sọ́ndà bàbá Mohbad kò wá sí káṣẹ tó káwọn pásítọ̀ tó kú wọn parọ́ pé ó lé ní wọn kò wá sẹ́ni bọ̀dì tẹ́lẹ̀ kúnlẹ̀ sọ́ndà bàbá Mohbad lẹ́nu kúnlẹ̀ sọ́ndà ẹ̀yin gan orí yín gan ti burú most of it. Ṣé rí Nigerians ọlọ́run mi ìmọ̀ kan tó máa ń wá kiri ṣé agbára àbí ìfọ̀kànbalẹ̀ lẹ́wọ̀n nítorí kò yé mi àbí owó ni ṣé bàbá Mohbad jẹ́ èèyàn tó lówó lójú yín? Does that man look like a person that has money? Èèyàn tó yẹ kó wọ́n dáwó fún online ni wọ́n fi sórí payroll ní 100,000 kan ní Bukky Jesse ń fún per month ni kó sì fi jẹun. Ṣé ó jọ èèyàn tó lówó àbí tó ṣàlùbáríkà wọn ló wá fẹ́ ṣògùn owó fún yín? Gbogbo èèyàn tó bá ti rí tó wá ti gbé bíbélì dání báyìí kán tẹ̀ gbé Oxford bíi ti remote dání gbogbo yín máa kúnlẹ̀ sábẹ́ ẹ máa ṣàmì òṣì kiri ni bí tẹ́ ti ń wá wàkúwà náà lẹ́sìn máa rírì kúrì. Mi ò understand o táwọn sọ pé à ń gba justice for Mohbad èwo ni ti pastoring system another scammer justice for Mohbad wọ́n ṣe autopsy wọn gba sáànù wọn gba gbogbo ẹ̀ gan kò yọrí sáyọ̀ èwo tún ní kẹ́ tí máa fi orúkọ Jésù lùyàn jìbìtì ẹ̀múyẹ ògo tó tún ti máa fọwọ́ parẹ́ bẹ́yẹn. Ẹ̀yin Nigerians ọlọ́run tó bá wòyìn dáadáa wọn àrígbẹ́ ní problem. You guys have a lot of problem. You will be running from the reality of working. Ẹ máa sáàtọ̀ pastor lọ. Wọ́n ní mò ń wò pé báwo ni irú bàbá Mohbad tó jẹ́ pé táwọn bá ti ṣe donation fún online báwo ló ṣe máa wà okay láti máa gbọ́wọ́ léyàn lórí. Ẹ máa dúró sábẹ́ ó dẹ̀ máa gbọ́wọ́ léyìn lórí èèyàn tó jẹ́ pé wọ́n ṣe donation fún ni ní online. You people are so I don't know. Àìmá fẹ́ ṣiṣẹ́ náà ni. Àìmá ní nǹkan ṣe náà ni. Ṣé bàbá Mohbad lè gbọ́wọ́ lé mi lórí ṣá? Mo kàn ń wò ní for example bẹ́ẹ̀ sọ pé òkè o àwọn ọmọ pásítọ̀ mọ́ o gbogbo wọn lè ní gbogbo wọn o like pásítọ̀ irú bàbá Mohbad náà wà ń sọ ni. Even with the look gan wá ti mọ̀ pé lè kò ní nǹkan kan kò síṣẹ́ ìránṣẹ́ wọn pé òun ló pera ẹ̀ náà. Wọ́n pé bàbá Mohbad òun ló pera ẹ̀ náà àtijọ́ àtimú náà ni Ọlọ́run má fi àtijọ́ àtimú wá síbi tó le. Anybody tẹ́ bá ṣàtìrí ẹ máa pastor you will call bàbá mo ṣé wòlíì ilẹ̀ máa pè ní àbí pastor àbójúṣe Ọlọ́run because àbí bishop torí kò yé mi. Àbí olùṣọ́lẹ̀ máa pè ó ga ọ ojú Nigerians ọlọ́run ẹ ti wà backward jù o ẹ ti wà backward jù àbí kí ni bàbá Mohbad fẹ́ sọ ọ́ sìn èèyàn tó jẹ́ pé ọmọ ẹ̀ kú kò rí pé ọmọ máa kú kò sáàmì ara tó sọ ọmọ ò rí justice gbà kò rí náà kò rí bí ọmọ ṣe fẹ́ rí justice ogún ọmọ kò mọ ibi tó rá sí òun ló dẹ̀ fẹ́ sọ fún yín pé there is light at the end of the tunnel. Rí pé ẹ̀yin gbọ́ yẹ kẹ́ jókòó kẹ́ wò pé ṣé kì í ṣe pé money misro á tún máa gba ìdá mẹ́wàá máa gba táìtì lọ́wọ́ yín bẹ́yàn owó tó yẹ kẹ́ fi jẹun kẹ́ fi wà òkè ẹ̀ tún wọn lọ máa kó fún bàbá Mohbad wọ́n sọ fún yàn nǹkan tójú yín bá wà lójú yín máa rí náà at the end of the day kí la máa sọ bíbáyìí náà la máa wà náà nǹkan tójú wà lójú rí kò jẹ́ bó ṣe jẹ́ nǹkan ní kí wá hint yín nǹkan tó tún go viral online nìyẹn o bàbá Mohbad ti ń fi àáké ó ti fi ń ṣáwọn ọmọ lórí káàkiri lórí gbẹ́rẹ́ 21 irú ogun wo ló ń tẹ̀lé ẹ̀ tó máa ṣáà ní gbẹ́rẹ́ 21
irú ogun ayé wo ló ń ṣe ẹ́ ló ń tẹ̀lé ẹ tó jẹ́ pé bẹ̀rẹ̀ 21 ọmọ àṣà ẹ̀ nǹkan tó bá wù yín kẹ́ máa ṣe kò jẹ́ bó ṣe jẹ́ ìyẹn jẹ́ máa lọ. God bless you everybody, have a wonderful day, bye.